Ipa tí àwọn obìnrin ń kó nínú onírànran ètò ìdàgbàsókè ìlú àti àwùjọ káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáyé jẹ́ ohun kan tí a kò lè fọwọ́ rọ́ sẹ́yìn rárá. Èyí ló fà á tó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lóde òní ló ń ṣáájú láti jà fún ẹ̀tọ́ àwọn obìnrin kí wọ́n lè bá ní àǹfààní láti túbọ̀ máa kópa tó jọjú nínú iṣẹ́ ìṣèjọba àti ọrọ̀ ajé. Eléyìí ni yóò túbọ̀ fún àwọn obìnrin láǹfààní láti wà ní ipò aṣáájú nínú òṣèlú àwa ara wa káàkiri gbogbo àwọn orílẹ̀-èdè lágbàáyé. Ìpèníjà láti máa fún àwọn obìnrin lẹ́tọ̀ọ́ wọn gẹ́gẹ́ bí ó ti tó àti bó ti yẹ pàápàá jùlọ ní ọ̀nà kan náà tí àwọn ọkùnrin ń gbà lo àǹfààní oríṣiríṣi láwùjọ ló ń ṣokùnfà àkójọpọ̀ àwọn obìnrin fún ìdásílẹ̀ ẹgbẹ́ àti ìgbìmọ̀ lọ́lọ́kan òjọ̀kan. Ọ̀kan lára irúfẹ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ àwọn aya àwọn olùṣèjọba nípínlẹ̀ Ogun, èyí tí wọ́n pè ní Spouses of Ogun State Government Functionaries Association (SOGSFA). Èròǹgbà ìdásílẹ̀ ẹgbẹ́ yìí, èyí tó wáyé ní nǹkan bíi ọdún méjì sẹ́yìn, ní láti máa pèsè ọ̀nà fún ìkúnlọ́wọ́ fún àwọn obìnrin ìpínlẹ̀ Ogun lápapọ̀ láti túbọ̀ máa mú ìgbé ayé dẹrùn sí fún wọn. Láti wá mú àfojúsùn ẹgbẹ́ SOGSFA yìí dòun, èyí ló mú kí àwọn ọmọ ẹgbẹ́ náà máa gbé ìgbésẹ̀ lọ́lọ́kan òjọ̀kan láti máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọ́fíìsì aya gómìnà ìyáàfin Olúfúnṣọ́ Amósùn nínú akitiyan rẹ̀ láti máa ró àwọn obìnrin lágbára nípínlẹ̀ Ògùn. Ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àkóso gómìnà Ipinle Amósùn láti ìbẹ̀rẹ̀ ìjọba yìí ti bẹ̀rẹ̀ sí ní sapá rẹ̀ láti rí i dájú wípé àwọn obìnrin kópa tó jọjú nínú iṣẹ́ ìṣèjọba ìpínlẹ̀ yìí. Èyí ń wáyé pẹ̀lú yíyan àwọn obìnrin sí ipò pàtàkì nínú ìṣèjọba ìpínlẹ̀ Ògùn, èyí tí ó ń lọ lọ́wọ́ báyìí. Bákan náà ni ìjọba gómìnà Ipinle Amósùn tún gbé àwọn ìgbésẹ̀ mìíràn láti máa fi ṣe ìkúnlọ́wọ́ fún àwọn obìnrin ìpínlẹ̀ yìí kí ọrọ̀ ajé wọn túbọ̀ lè máa gbẹnu sókè sí lójoojúmọ́. Láti wá mú àlékún bá gbogbo akitiyan ìjọba ìpínlẹ̀ yìí nínú akitiyan rẹ̀ láti mú ìdàgbàsókè bá àwọn obìnrin, èyí ló mú kí aya gómìnà ìpínlẹ̀ yìí ìyáàfin Olúfúnṣọ́ Amósùn náà tún máa sa ipá rẹ̀ láti máa ṣe ìkúnlọ́wọ́ fún àwọn obìnrin ní ìpínlẹ̀ yìí. State National Women Conference for the theme uplifting women for national development. Your Excellency. Ọ̀nà kan láti tún tẹ̀síwájú nínú ìgbésẹ̀ láti fún àwọn obìnrin láǹfààní láti máa kópa nínú iṣẹ́ ìdàgbàsókè láwùjọ ló ṣokùnfà ìpàdé àpérò àwọn obìnrin àkọ́kọ́ irúfẹ́ rẹ̀ nípínlẹ̀ Ògùn. Ẹgbẹ́ aya àwọn olùṣèjọba nípínlẹ̀ yìí, èyí ni Spouses of Ogun State Government Functionaries Association, èyí tí aya gómìnà ìpínlẹ̀ yìí ìyáàfin Olúfúnṣọ́ Amósùn darí rẹ̀ ló ṣagbátẹrù ètò yìí ní ọjọ́ 9 àti ọjọ́ 10 oṣù kẹrin ọdún 2014. Ìpàdé àpérò ọlọ́jọ́ méjì yìí, èyí tí ó wáyé ní gbọ̀ngàn àṣà ìbílẹ̀ June 12 tó wà ní Kútọ̀ nílùú Abẹ́òkúta, ni wọ́n pe àkọlé rẹ̀ ní ìkúnlọ́wọ́ fún àwọn obìnrin fún ìdàgbàsókè àwùjọ wa. Àwọn èèyàn jàǹkànjàǹ ló péjú pésẹ̀ síbi ìpàdé yìí. Nínú wọn láti rí àwọn aya àwọn gómìnà ìpínlẹ̀ tó wà ní ẹkùn ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí, àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ìjọba, àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àti àwọn adájọ́ nínú àwọn olùṣèjọba ìpínlẹ̀ yìí àti láti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí. Bákan náà ni àwọn ọ̀gá iléeṣẹ́ àti àwọn olórí àjọ mìíràn tó fi dórí aya olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó jẹ́ ààrẹ àná lórílẹ̀-èdè yìí náà tún péjú pésẹ̀ síbi ìpàdé náà. Ọ̀kan lára àfojúsùn ìpàdé yìí ni láti fún àwọn obìnrin ìpínlẹ̀ Ògùn láǹfààní láti tẹ́tí sí àmọ̀ràn látẹnu àwọn obìnrin láti oníranran ààyè lórí àwọn nǹkan tí yóò máa jẹ́ àǹfààní fún ìgbé ayé wọn àti fún ìpínlẹ̀ Ògùn àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Nígbà tó ń ṣiṣọ́ lójú ìpàdé àpérò ọ̀hún, gómìnà ìpínlẹ̀ yìí sẹ́nẹ́tọ̀ Ipinle Amósùn sọ wípé ìpàdé náà wáyé lásìkò tó yẹ nítorí wípé ìfọwọ́sowọ́pọ̀ àwọn obìnrin lásìkò yìí yóò túbọ̀ máa mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ Ògùn àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Gómìnà Ipinle Amósùn tún sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lórí pàtàkì ipa tí àwọn obìnrin ń kó nínú iṣẹ́ ìdàgbàsókè ìlú àti ọ̀nà láti túbọ̀ mú àyípadà rere dé bá agbègbè kọ̀ọ̀kan fún ìtẹ̀síwájú láàrin àwùjọ wa. Síwájú sí i,
gómìnà sọ wípé àgbékalẹ̀ ètò yìí ń ṣàfihàn ìfọwọ́sowọ́pọ̀ àwọn obìnrin fún ìjọba ìpínlẹ̀ Ògùn. Ó wá ṣe lálàyé wípé irúfẹ́ ìgbésẹ̀ báyìí ni yóò túbọ̀ máa jẹ́ ìwúrí ńlá fún ìjọba ìpínlẹ̀ Ògùn láti túbọ̀ máa fi àwọn obìnrin tó pójú òṣùwọ̀n sí ipò tó ṣe kókó nítorí wípé àwọn obìnrin kò fi ìgbà kan gbẹ́yìn nínú iṣẹ́ ìṣèjọba ìpínlẹ̀ yìí. I don't know, and I'm saying this with all sense of responsibility, where we have as many women that we have in our cabinet, even in government, as we do in the state. And today, if you look at what we are doing, in all of those key areas, you will see our women doing well, doing wonderfully well. Indeed, they are challenging us, and I tell the men that we should not allow the women to take over. It's a healthy competition which we will continue to do. And I want to say that this is the way it should be. Women should not be relegated really to the background. They should not. Nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀ rẹ̀, aya gómìnà ìpínlẹ̀ yìí, ìyáàfin Olúfúnṣọ́ Amósùn, dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn fún àǹfààní tíjọba yìí ń fún àwọn obìnrin lójoojúmọ́ láti kópa nínú iṣẹ́ ìṣèjọba. Ó sọ wípé ní báyìí ìjọba ìpínlẹ̀ Ògùn ti kọjá òǹkà ààyè ìdá 15 ààyè tí wọ́n là sílẹ̀ fún àwọn obìnrin nínú iṣẹ́ ìdàgbàsókè nílẹ̀ yìí. More than 35% of our current administration are women in predominant and well-respected roles. Our head of service, who is seated at the table, is a woman. Our chief judge, who is unavoidably absent, is a woman. Our attorney general is a woman. Our commissioner for finance is a woman. Our commissioner for budget and planning is a woman. Same for culture and tourism, agriculture, and women affairs. Even our special advisors on housing, land matters, and trade and investment are all women, and it goes on like that. Ìyáàfin Olúfúnṣọ́ Amósùn wá ṣàlàyé wípé èròǹgbà àgbékalẹ̀ ìpàdé àpérò àwọn obìnrin yìí ni láti fún àwọn obìnrin ìpínlẹ̀ Ògùn láǹfààní láti fi kùnlùkùn pẹ̀lú àwọn obìnrin akẹgbẹ́ wọn láti orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ rẹ̀, àlejò pàtàkì níbi ìpàdé àpérò yìí, aṣòfin àgbà Olúrẹ̀mí Tinubu wòye wípé ohun ìwúrí ńlá ló wà lábẹ́ àgbékalẹ̀ ìpàdé ìmọ̀ràn náà. Ó sọ wípé ìkúnlọ́wọ́ fún àwọn obìnrin fún ìdàgbàsókè àwùjọ wa gẹ́gẹ́ bí àkọlé ìpàdé yìí jẹ́ ohun kan tí ó máa ń jẹyọ nínú ìpàdé onírànran. We the women need not provide any more proof to the world that we have arrived and ready to occupy. Women have for all time demonstrated that they are capable as men and can even do better. Ipa tí àwọn obìnrin ń kó nínú onírànran àwọn ààyè ti tún di ohun tó ń gbèrú sí i lójoojúmọ́. Aṣòfin àgbà Olúrẹ̀mí Tinubu wá sọ wípé ohun kan tó ṣe kókó fún ìjọba láti ìgùnlé ni eléyìí jẹ́. Olùbánisọ̀rọ̀ níbi ìpàdé ńlá yìí tó tún jẹ́ olùdarí ilé ìfowópamọ́ Bank of Industry, ìyáàfin Evelyn Okutu ṣe lálàyé wípé ipò ńlá tí àwọn obìnrin dìmú gẹ́gẹ́ bí olùkọ́ àkọ́kọ́ fún àwọn ọmọ àti ẹni tí ó tún máa ń ṣàmójútó ilé jẹ́ kí ó ṣe pàtàkì kí wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ ìdàgbàsókè àwùjọ àti orílẹ̀-èdè lápapọ̀. Ìyáàfin Evelyn Okutu sọ wípé irúfẹ́ ẹgbẹ́ àwọn obìnrin gẹ́gẹ́ bí ti aya àwọn olùṣèjọba nípínlẹ̀ Ògùn èyí tí wọ́n pè ní SOXFA ni yóò máa ṣàfihàn ipa tí àwọn obìnrin lè kó láàrin àwùjọ. Ó wòye wípé ọ̀kan lára ohun tí ó ṣe kókó jùlọ láti mú àwọn obìnrin orílẹ̀-èdè adúláwọ̀ Áfíríkà dé ipò gíga ni ẹ̀kọ́ tó múnádóko. There's a report that says they say, can Africa claim the 21st century? Everybody says we're the last frontier. But one of the factors that will make us be able to claim it is if the women are educated, if they are given the same opportunities as men. So it's an imperative. It isn't that you're trying to, kind of balance what you've done over the years. It is something you need to survive. The survival of Africa and coming back to be part of the human race is going to be dependent on what the new men here will do.
and what you women agreed to do. Because it is not enough for us to do as we've been doing. Bákan náà ló tún wòye wípé obìnrin jẹ́ ẹni tí wọn kò kà kún nǹkan kan láàrin àwùjọ nígbà kan rí. Èyí rí bẹ́ẹ̀ látàrí wípé iṣẹ́ ilé nìkan ni obìnrin máa ń ṣe ní gbogbo àkókò náà. Ìyáàfin Evelyn Oputu wá sọ wípé gbogbo eléyìí ti wá di ohun ìgbàgbé lásìkò yìí báyìí nítorí wípé àǹfààní ńlá ti wà fún àwọn obìnrin láti máa kópa tó jọjú láàrin àwùjọ. Bákan náà ni olùbánisọ̀rọ̀ yìí tún sọ wípé ó ṣe pàtàkì kí àwọn obìnrin máa kópa tó jọjú nínú ètò ọrọ̀ ajé. Èyí ni yóò túbọ̀ máa fún wọn ní àǹfààní láti máa ṣe ìrànlọ́wọ́ tó yẹ fún àwọn ọkọ wọn àti mọ̀lẹ́bí wọn fún ìgbé ayé àlàáfíà láàrin àwùjọ. Ó tún sọ wípé ìpínyà láàrin ohun tí ọkùnrin àti obìnrin lè ṣe ló ń fọwọ́ aago àwọn obìnrin sẹ́yìn nígbà kan rí, ṣùgbọ́n ní báyìí àyípadà rere ti dé bá àwọn obìnrin látàrí àkójọpọ̀ wọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ àti ìgbìmọ̀ lóríṣiríṣi. Àpèjúwe irúfẹ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ aya àwọn olùṣèjọba ní ìpínlẹ̀ Ogun, èyí tí wọ́n pè ní Soxfy jẹ́. It is actually an economic imperative that women should participate because we are part of that pool of assets. If you don't, you will hurt yourself. Láti lè túbọ̀ gba àwọn obìnrin ìpínlẹ̀ Ògùn nímọ̀ràn lórí ọ̀nà láti lè dádúró fúnra wọn àti láti máa ṣe ìrànlọ́wọ́ tó yẹ fún àwọn mọ̀lẹ́bí wọn fún ìgbé ayé ìrọ̀rùn, àwọn obìnrin tó kójú òṣùwọ̀n káàkiri agbègbè orílẹ̀-èdè yìí lo àkókò ìpàdé àpérò yìí láti fi bá àwọn obìnrin ìpínlẹ̀ Ògùn sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ pàtàkì yìí. Gẹ́gẹ́ bí ipò tí Ọlọ́run ọba tò àwọn obìnrin sí láyé, wọ́n gbọ́dọ̀ máa ṣe ìrànlọ́wọ́ àti ìdáàbòbò tó yẹ fún àwọn mọ̀lẹ́bí wọn lóòrèkóòrè. Eléyìí ni yóò máa mú àṣeyọrí tó jọjú dé bá àwọn obìnrin. Èyí jẹ́ ọ̀kan lára àwọn ọ̀rọ̀ ńlá tó jẹyọ nínú ìpàdé àpérò yìí lọ́jọ́ náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olùbánisọ̀rọ̀ níbi ìpàdé náà sọ̀rọ̀ lórí àwọn àkọlé bíi ipa obìnrin lórí títọ́ ọmọ, ìgbé ayé àlàáfíà láàrin ẹbí, síso ẹbí papọ̀ àti ipa àwọn obìnrin nínú ètò ìdàgbàsókè ọrọ̀ ajé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan tó kù jẹ́ káàtó tí àwa experience pé kí ni nǹkan táwa náà wá ń ṣe pẹ̀lú àwọn ọmọ wa nísìn tó jẹ́ pé a lè fi jẹ́ kí ilé ayé wọn ju bí títí wá ṣe rí lọ. Sọ̀rọ̀ ẹ̀ lára sọ̀rọ̀ ní ṣókí, a dẹ̀ sọ pé nǹkan táwọn ò bá ń ṣe a lè expect káwọn ọmọ wa máa ṣe. Nítorí ẹ̀ it should not be do what I say, it should be do what I do. Nǹkan tí mò ń ṣe mo fẹ́ kí ọmọ mi náà kóun náà máa ṣe irú ẹ̀. So aláti fi ẹ̀kọ́ yẹn hàn wọ́n láti ìgbà kan tí wà ń kékeré. So tó bá dé táìmù tó jẹ́ pé àwọn náà ti dàgbà, àwọn náà fẹ́ máa ṣe ìfẹ́nú wọn, wọ́n á máa rántí ẹ̀kọ́ tí a ti fi kọ́ wọn àti nǹkan táwọn fúnra wọn fojú ara wọn rí. Wọn dẹ̀ ní kúrò ní ọ̀nà òwúrú yẹn. A dẹ̀ gbọ́dọ̀ fi ìfẹ́ bá wọn lò, ká máa sọ ọ̀rọ̀ tó yẹ sí wọn, kì í ṣe pé orí ẹ̀ ò pé orí ẹ̀ ò da. Kàkà bẹ́ẹ̀ tó bá ṣe nǹkan tó da ẹ jẹ́ ká yẹ́ wọn sí, ẹ jẹ́ ká polongo gbogbo nǹkan tó bá ṣe. Kò ṣe gbà tó bá ṣe nǹkan tí ò da la máa polongo tí gbogbo ayé máa gbọ́. Nǹkan tá a bá àwọn èèyàn wa sọ̀rọ̀ lé lórí lónìí ni pé àwọn ọ̀nà tá a lè gbà láti lè jẹ́ kí ìgbéyàwó wa kó wà lálàáfíà, kó wà lárinrin. Àdẹ̀wà jẹ́ káwọn èèyàn wa mọ̀ wípé kò sí nǹkan tó dáa tí ò nídìí iye lórí títì ẹ̀. Oníkálukú ló gbọ́dọ̀ làkàkà kó rí i pé ilé òun ó dúró, kó rí i pé gbogbo àwọn nǹkan tí ó yẹ kó ń ṣe lásìkò pé òun ṣe. Oníkálukú wa sọ fáwọn obìnrin kó oníkálukú padà lọ sí ilé wọn. Gbogbo àwọn ibi tí wọ́n ti ń ṣe ẹsẹ̀ gbé àbí àwọn ibi tí wọ́n ti ká àwọn ọkọ wọn sí, kí wọ́n padà lọ sílé, kí wọ́n lọ ká ọkọ wọn sí, kí wọ́n lọ rán aṣàpọ́nlé ọkọ wọn kílé wọn kó lè ládùn, kó lè láàrin. Pẹ́ ní ọ̀nà tí àwọn obìnrin lè gbà tó ṣe pé tán bá fẹ́ dáṣẹ́ sílẹ̀, kí ni nǹkan tí wọ́n gbọ́dọ̀ rí wípé wọ́n ṣe. Ìkíní ni láti kọ́kọ́ ṣe àyẹ̀wò irú iṣẹ́ wo ni wọ́n fẹ́ ṣe. Irú iṣẹ́ tán fẹ́ ṣe yẹn wọ́n láti wò wípé kí ni ọ̀nà tí mo lè gbà tó ṣe pé tí n bá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, kí ni ọ̀nà tí mo lè fi gbà láti fi rí owó gbé kalẹ̀. Kí ni tó pé nígbà tí mo bá bẹ̀rẹ̀, báwo ni àwọn olùbárà mi, oníbàárà mi, báwo ló ṣe máa rí. Oríṣiríṣi ọ̀nà lèèyàn lè gbà. Torí náà ìwé látẹ̀tí lọ fi hàn yàn wípé ọ̀nà tí mò ń gbà tí mo fẹ́ fi dáṣẹ́ yìí sílẹ̀, ìwé tí wọ́n máa kọ́kọ́ ṣe àyẹ̀wò ẹ̀ bí èyí tí wọ́n ń pè ní survey, wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ ṣe kán lè rí wípé ìgbékalẹ̀ tí mo fẹ́ gbéṣẹ́ yìí kalẹ̀, mo ti fi kún lùkù pẹ̀lú àwọn èèyàn wípé iṣẹ́ yìí ó gbọ́dọ̀ yọrí sí dáradára. Nǹkan tóbìnrin bá dì mú, nǹkan tóbìnrin bá dìrọ̀ mọ́, tó ń bá believing pé òdodo wà nínú ẹ̀, kò sí ni wọ́n máa yege. So the future of Nigeria
kí Nàìjíríà bá ṣe lè lọ síwájú ọwọ́ wa ló kù sí, ọwọ́ wa ló wà. Ẹ̀yin obìnrin ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká gbẹ́rù wa. Ẹrù pọ̀ tá máa gbé, ó dẹ̀ ṣe é gbé tá bá dira wa mú, ó ṣe é gbé, àdẹ̀ ní gbé tì. Ní ìparí ètò ìpàdé àpérò ọlọ́jọ́ méjì yìí, gbogbo àwọn obìnrin tó kópa nínú rẹ̀ lórí ẹ̀kọ́ olówó iyebíye kọ́, èyí tí yóò túbọ̀ máa mú àyípadà tó jọjú dé bá ètò ìgbé ayé àwọn obìnrin nípínlẹ̀ Ògùn àti ní orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ìpàdé àpérò àwọn obìnrin àkọ́kọ́ irúfẹ́ rẹ̀ nípínlẹ̀ Ògùn ti di ohun tí ó wáyé tó sì ti parí báyìí, ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ tó jẹyọ nínú ìpàdé náà jẹ́ ohun kan tí yóò máa ṣe àǹfààní fún àwọn obìnrin láti máa gbé ìgbésẹ̀ tó yẹ fún ìlọsíwájú wọn. Eléyìí ni kò ní mú wọn fà sẹ́yìn nínú ètò ìṣàkóso ìlú àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Gẹ́gẹ́ bí àwọn obìnrin tó kópa níbi ìpàdé àpérò náà ṣe wí, ìpàdé yìí jẹ́ ohun tí ó fún wọn ní àǹfààní láti lékún nínú ọgbọ́n, ìmọ̀ àti òye wọn. Tẹ́ bá wò ó ní bí Ọlọ́run ṣe dálé ayé, Ọlọ́run dá obìnrin gẹ́gẹ́ bí ẹni tó ní láti máa tọ́jú, láti máa ṣèkẹ́, láti máa ṣe nǹkan tó máa mú ayé dẹrùn. Gbogbo wọn tóbìnrin wà fún ni láti mú ilé ayé dẹrùn. Tí obìnrin gangan ò bá ní ìdẹrùn, tí ò ní ìfọ̀kànbalẹ̀, kò lè múlé ayé ẹlòmíì dẹrùn. Nǹkan tá à ń ṣe yìí ni pé tí ayé bá dẹ obìnrin lọ́rùn, á dẹ àwọn ọmọ lọ́rùn, á dẹ ọkọ gan lọ́rùn, á dẹ àwùjọ gan lọ́rùn. Ṣé ní gbogbo nǹkan tá a wá sọ níbí láti àná, òótọ́ ọ̀rọ̀ là ń bára wa sọ. 24 years ago ló ti ń gbé mi nínú tí mi ò mọ bí mo ṣe lè ṣe. Gbogbo àwọn administration tán ti wá, wọ́n ṣe ìtàn lè ṣe, wọ́n lọ. Ṣùgbọ́n a dúpẹ́ f'Ọlọ́run. Ọ̀rọ̀ Bíbélì ó ní gbogbo nǹkan ló ní àsìkò. Àsìkò rèé tí Ọlọ́run fún màmá wa Olúfúnṣọ́ Abọ́sù ní ìgboyà yẹn láti ṣe. Láti encourage àwa obìnrin so that a kàn ní jókòó